Àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yún ẹnu. Àwa tó lọ láti ọ̀sẹ̀ tó kọjá, àwa náà ni Ọlọ́run fún ní àǹfààní láti tún padà sí orí ètò ní ọjọ́ tòní. Mo wá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba mi ọ̀ṣẹ̀dá, ọba mẹ̀dá, ọba tó dá èmi àtẹ̀yin, ọba tó fún wa ní àǹfààní láti tún fojúkojú ní orí ètò Miliki Express ní gbogbo ọjọ́ tòní yìí. Ẹ wá jẹ́ kí n kí yín káàbọ̀, mo kí yín káàbọ̀ sí orí ètò Miliki Express. Mo kí yín tẹ̀sọ́, mo kí yín tológun, ṣe dáadáa lẹ́wà. Ẹ̀yin dádì wa, ẹ̀yin mọ́mì wa, mo mọ̀ pé ẹ ti ń retí ètò Miliki Express nítorí pé ní gbogbo ọjọ́ tòní yìí tí ẹ bá ti rí wa ní orí afẹ́fẹ́, ẹ ti mọ̀ wípé fàájì rẹpẹtẹ ó ti gun orí afẹ́fẹ́, àti wípé ní orí ètò Miliki Express kì í ṣe fàájì nìkan kọ́, kì í ṣe àwọn orin lọ́lọ́kanòjọ̀kan la máa mú wá fún yín. Ètò tó mọ́gbọ́n dání ni. Mo mọ̀ wípé ẹ ti enjoy gbogbo àwọn skin care tips, àwọn lifestyle tips, àwọn health tips, food tips tí mo máa ń fún yín ní ọ̀sẹ̀. Ẹ káàbọ̀, orúkọ tèmi ò yí padà, Olúwatóyìn Òkí lórúkọ tèmi. Ọmọ wọn nílẹ̀ okun o là ń kíni nílùú tiwa. Ọmọ òrẹ́rùnrẹ̀rún, ọmọ òkálẹ́dùró bẹ́ṣu. Ṣé àmọ́ wípé ní orí ètò Miliki Express kò lè ṣe tí n bá bẹ̀rẹ̀ ètò láì máa fún yín ní gbogbo àwọn ìròyìn tó wà lórí ẹ̀rọ ayélujára. Kí ni kèmi ṣe o? Tí èmi bá ti lọ sí orí ẹ̀rọ ayélujára, kí ni iṣẹ́ tèmi? Kí n lọ ṣòfófó káàkiri o, kí n lọ wá gbogbo àwọn ìròyìn tó kí, àwọn ìròyìn tó gántíá, òun lèmi máa mú wá fún yín. Àwọn ìròyìn tí mo mú wá fún yín lẹ́yìn, ẹ wò, wọ́n pọ̀ jaburata, kì í ṣe díẹ̀ kọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ kọ́kọ́ fẹsẹ̀ rájò sí orin Shantizu Belinda. Tá bá padà dé, àwọn ìròyìn tó gbóná lórí ẹ̀rọ ayélujára màá mú wá fún yín. À ń bọ̀. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa, ètò yín Miliki Express. Mo lérò wípé ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà níbikíbi tí ẹ bá wà, bí ẹ ṣe ń ṣiṣẹ́ lọ, mo mọ̀ wípé àwa ń ṣe kí ni, àwa ń dá yín lára yá ni. Bẹ́ẹ̀ ni o, iṣẹ́ tàwa gbà nìyẹn. Ṣé mo pé mo ti sọ fún yín pé tí n bá padà dé, gbogbo àwọn ìròyìn, gbogbo àwọn òfófó tí mo lọ mú, tí mo wá wọn lọ, tí mo lọ yàn wọ́n, tí mo dìídì mú wá láti fi ṣe etí ìgbọ́ yín ní ọ̀sán tèmi yìí, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára, àwọn ni mo mú wá fún yín o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn arákùnrin kan. Arákùnrin kan ló máa jáde lórí ẹ̀rọ ayélujára, lórí Instagram handle rẹ̀, ló ti sọ wípé tí Simi, gbogbo wa ló mọ olórin Simi tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó láìpẹ́ pẹ̀lú Adékúnlé Gold. Bẹ́ẹ̀ ni ó ti jáde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti sọ pé kí ni, ó ní tí Simi ò bá fẹ́ òun, pé òun máa ṣe kí ni, ó lóun máa mu ọ̀tá pìàpìà, òun máa para òun wò. Ṣé ti gbọ́rú eléyìí? Ìfẹ́ orí tẹlifíṣàn, ẹ̀mí rò pé arákùnrin gan ó tiẹ̀ mọ Simi rí, ó kàn máa ń rí lórí tẹlifíṣàn. Pàápàá ó tilẹ̀ jẹ́ pé bóyá àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń tẹ̀lé, àwọn tó fẹ́ràn orin rẹ̀, ṣùgbọ́n eléyìí ó ti gbà sódì o, ìfẹ́ òdì, nítorí pé ó sọ wípé òun máa para òun wò. Ṣé dámọ̀ nǹkan tó wá dùn nípa ìròyìn ni pé arábìnrin Simi kò ignore post arákùnrin yìí, ó reply, ó wá sọ fún wípé ó ní tó bá dọ̀rùn pé kó ṣe kí ni o, pé kó bá ń kí Jésù. Ṣé rí pé arábìnrin ó ti fún ní ìdáhùn yẹn, ni wípé òun ò ráyè títí ẹ̀, ó ní pé tó bá fẹ́ nìyẹn ó lè lọ para ẹ̀, pé tó bá dẹ̀ dọ̀rùn kó bá ń kí Jésù o tó bá dé ọ̀run. Lórí ẹ̀rọ ayélujára náà ni mo ti mú ìròyìn arábìnrin kékeré kan wá fún yín. Kí ló ṣẹlẹ̀ gangan? Arábìnrin yìí ó ní pé òun máa ń wá olólùfẹ́ fún màmá òun o. Wọ́n ní èèmọ̀ lókùtù bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́, ọmọ lóyún sínú yèyé bí síta. Nǹkan ṣẹlẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé òde òní. Ọmọ yẹn ní pé bàbá òun ti kú, ìyá òun dẹ̀ jẹ́ widow, pé nítorí náà nǹkan, ó sọ gbogbo statistics màmá òun. Ó ní màmá òun pé 45 years old ni wọ́n, pé màmá òun níṣẹ́ gidi lọ́wọ́, pé màmá òun jẹ́ ẹnìkan tó yẹ pé wọ́n ní ìwà tó dáa. Ó fi gbogbo ìwà, gbogbo nǹkan tí màmá òun fẹ́ràn. Ó ní ṣùgbọ́n báyìí òun wá olólùfẹ́ gidi, kì í dẹ̀ ṣe olólùfẹ́ nìkan kọ́, ẹni tó máa gbé màmá òun níyàwó, tó máa fẹ́ màmá òun. Ó ní tẹ́ni náà bá ti lọ́mọ, ó lóun ò mind. Tó bá yẹ pé ẹni náà ti níyàwó rí, tí ó ti divorce, àbí ìyàwó tiẹ̀ náà ti kú, pé òun ò mind o, pé ẹni tó bá níyàwó lé òun ò fẹ́ o. Ó ní tẹ́ni náà bá dẹ̀ lọ́mọ ńkọ́, pé lóun ò mind, pé nítorí pé òun nìkan ni màmá òun bí, òun dẹ̀ fẹ́ kóun náà ní àwọn àbúrò tàbí ẹ̀gbọ́n. Ṣé rí pé èèmọ̀ ń ṣẹlẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Arábìnrin náà, wọ́n porúkọ rẹ̀ ní Ere Epele, òun ló jáde lórí Instagram láti sọ pé òun wá ọkọ fún màmá òun o.
láìpẹ́ yìí lórí Instagram handle ti ẹ̀rọ ayélujára àṣàdédé la kàn rí pé àwọn followers tó ń tẹ̀lé àwọn èèyàn lórí Instagram a kàn rí pé àkànjí ó ṣẹlẹ̀ sẹ́mi náà mo kàn rí pé alọ́jọ́ rẹ̀ mo kàn rí pé àwọn tó ń tẹ̀lé mi ó dínkù àtàwọn tèmi náà ń tẹ̀lé ó dínkù kí ló ṣẹlẹ̀ gan-an mo wá rò pé bóyá kó má lọ jẹ́ pé bóyá àwọn hackers o ṣùgbọ́n torí kíní yẹn ó common láyé òde òní àwọn hackers yẹn wọ́n máa ń wọnú àkáǹtì yẹn wọ́n máa ṣe bó ṣe wù wọ́n ṣùgbọ́n àwa gbọ́ pé kí n tó rò ó kí n tó lọ síwájú lọ sẹ́yìn wọ́n á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn gbajúmọ̀ wa gan ló jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ wípé kí ló dé o Instagram handle wọn pé about ẹlòmíà ní 3k followers ẹlòmíà ní 5k followers ó kàn déédé kúrò ó kàn déédé ṣe kinní kan láìpẹ́ láì jìnnà ẹlòmíì tún padà láti wá sọ wípé àwọn Instagram wọn wá ń dá àwọn followers wọn padà wọ́n tún bù sí igun fún wọn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bóyá láti ọ̀dọ̀ Instagram ni ó lè jẹ́ technical issue ṣá àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ nǹkan tó kàn dé láìpẹ́ nìyẹn. ìròyìn àwọn ọmọkùnrin méjì kan ni mo mú wá fún yín ní orí ẹ̀rọ ayélujára àwọn ọmọkùnrin méjì kí ló ṣẹlẹ̀ gangan wọ́n mà ti fi ẹ̀sùn afipábánisùn wọ́n ti fi kàn wọ́n o ẹ̀sùn rape ṣé mọ̀ pé ẹ̀sùn rape kì í ṣe ẹ̀sùn tó kéré gan nítorí pé ẹni tó bá mú tọ́dẹ̀ rí wípé ó jẹ̀bi wọ́n lè rán lọ sí ẹ̀wọ̀n ọdún 2 àti jù bẹ́ẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ gangan ní ìlú Èkó ń bí báyìí o wọ́n mà ní pé àwọn ọmọkùnrin méjì yìí ọ̀rẹ́ wọn obìnrin kan ni wọ́n mà ti gbé jáde o wọ́n kàn invite ẹ̀ pé kó tẹ̀lé wọn o káwọn lọ sí club pé kán lọ sí ilé ijó kán lọ jẹ̀gbádùn òun náà dẹ̀ ní pé ó yá o òun náà bá tẹ̀lé wọn nígbà tó ń dé club láì mọ̀ fún arábìnrin yìí wọ́n ti fi oògùn olóró wọ́n ti ta sínú nǹkan mímu rẹ̀ nígbà tí wọ́n rí pé ó dàbí pé arábìnrin yìí ó ti fẹ́ máa wà weak díẹ̀díẹ̀ wọ́n bá gbé sínú mọ́tò wọ́n ní pé wọ́n lọ wọ́n dẹ̀ lọ nígbà tí wọ́n dé ilé ìtura nǹkan tó ṣe ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ àwọn arákùnrin méjèèjì yìí wọ́n bá arábìnrin yìí wọ́n bá ní àjọṣepọ̀ kí tún wá ṣe ìyẹn nìkan kọ́ o eléyìí tó wá pa bámbárì rẹ̀ jù ní wípé wọ́n fídíò gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú arábìnrin náà nígbà tí arábìnrin yìí máa jí òun náà mọ̀ wípé wọ́n ní wọ́n ti wọṣọ ẹ̀ padà wọ́n wá tẹ sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni pé nǹkan kan ò ṣe nígbà tó máa jí ọpọlọ ẹ̀ sọjí ó mọ̀ wípé definitely wọ́n ti ṣe nǹkan kan sí òun wọ́n lè ní pé arábìnrin yìí ó ní ẹ̀gbọ́n kan tó jẹ́ gbajúmọ̀ olówó ní ìlú bíbá yìí bó ṣe sọ fún ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn wọ́n dẹ̀ lọ ṣèwádìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní tí wọ́n ti mú àwọn ọmọkùnrin méjì yìí o ẹ̀ wá rí pé kí ló yẹ kí a máa sọ fún àwọn ọmọbìnrin wa ó yẹ kán máa ṣọ́ ìrìn ẹsẹ̀ wọn ìròyìn kò tá fojú bà àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ lóde lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan kan tó ń pè ní liposuction òyìnbó yẹn gan fẹ́ kọ́ mi lẹ́nu wọ́n lòun ló máa gbòde lọ́wọ́lọ́wọ́ báyìí o àṣà liposuction yìí ó ti bẹ̀rẹ̀ ní ìlú òyìnbó ó ti tọ́dún mélòó díẹ̀ tó ti ń ṣe é bọ̀ ṣùgbọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ṣẹ̀ṣẹ̀ ń gbòde lọ́wọ́lọ́wọ́ báyìí àti ẹ̀gbọ́n fínrín wípé àwọn lára àwọn olóṣèré wa àwọn gbajúmọ̀ kan díẹ̀ àwọn náà ti lọ ṣe liposuction yìí o kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó máa lọ ń tú ara wọn dá wọn máa lọ ṣe surgery mo kàn lè wò wípé bí imú mi ṣe wà báyìí mi ò fẹ́ràn mo fẹ́ kó gùn sí àbí bóyá fẹ́ kí pàápàá jùlọ àwọn obìnrin máa ń ṣe bóyá àyà wọn àbí ẹ̀yìn wọn máa ń fẹ́ kí ẹ̀yìn wọn kí ó tóbi sí gbogbo ẹ̀ ló máa lọ ń ṣe surgery wọn máa lọ ń ṣe iṣẹ́ abẹ láti fi tún ara wọn ṣe kí ló wá tiẹ̀ ṣẹlẹ̀ gangan láìpẹ́ yìí arábìnrin kan wà tí wọ́n pè ní Àánú wọ́n ló ní beauty home ibẹ̀ yẹn tóbi gan ní ìlú Èkó ń bí báyìí ó ní àwọn dókítà tó jẹ́ pé táwọn obìnrin bá ti register pé àwọn fẹ́ ṣe liposuction àwọn fẹ́ ṣe surgery bóyá àwọn fẹ́ yọ fat kúrò lára wọn àbí wọ́n fẹ́ change nǹkan lára wọn ó láwọn dókítà tó máa ń kó wá láti ìlú òyìnbó tó máa bá a ṣiṣẹ́ yẹn wọ́n ní kò dẹ̀ tí sí ìyọnu rí ṣùgbọ́n eléyìí tó ṣe kẹ́yìn yìí ó ṣàṣemáṣe kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní tí arábìnrin yìí tó bá ti ń bá a ṣiṣẹ́ abẹ yẹn aṣọ máa ń fojú sí i òun náà wá wò pé òun náà ń kọ́ṣẹ́ ṣe ti gbọ́ pé èèyàn ń kọ́ṣẹ́ dókítà rí dókítà tèmi mọ̀ wọ́n máa ń lọ sí ilé ìwé wọ́n máa lọ kọ́ ni òun á dẹ̀ jáde ṣùgbọ́n eléyìí ó ń wò bọ́n ṣe ń bá ń ṣe ó dẹ̀ rò pé òun ti kọ́ṣẹ́ òun ti mọṣẹ́ arábìnrin kan torí ẹjẹ́ sọ bóyá orí ẹ̀ ló gbà bọ̀dẹ̀ ni o ọjọ́ tí ó wá pé òun náà fẹ́ ṣe surgery pé òun fẹ́ yọ fat kúrò lára bóbìnrin yìí ṣe sọ wípé òun fúnra òun ló máa bá a ṣe o ẹni tí ò ká tí òun ṣe surgeon ẹ máa gbà wá o ní arábìnrin yìí bá ṣe iṣẹ́ abẹ fún ọmọ ọlọ́mọ o lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ náà ó ti dolóògbé o nítorí pé complications tó arise lẹ́yìn tó ṣe surgery yẹn fún a gbọ́ pé arábìnrin tó ń jẹ́ Àánú yìí gan gbogbo picture rẹ̀
àti Instagram handle ẹ̀ gbogbo ẹ̀ ló fi hàn lórí ẹ̀rọ ayélujára. Lọ́wọ́lọ́wọ́ báyìí arábìnrin a gbọ́ pé ó ti sá o, wọn mọ ibi tó wà, ọlọ́pàá gan ń wá káàkiri torí pé ó ti pa ẹni ẹlẹ́ni o. Arákùnrin kan dẹ̀ wà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní Pretty Mike of Lagos. A gbọ́ wípé òun náà ti jáde, kò fi pamọ́, ó ti jáde láti sọ wípé liposuction tó ń ṣe yìí o, ó dárúkọ àwọn gbajúmọ̀ méjì tó dáhùn lójú pé àwọn náà ti ṣe iṣẹ́ abẹ yìí. Ó dárúkọ èèyàn méjì péré ni màá kàn sọ nínú. Wọ́n sọ pé Ini Edo àti Tọ́kẹ́ Mákinwá pé wọ́n ti lọ yí ara wọn padà. Tá bá dẹ̀ ń wò náà, tá bá rí pé arábìnrin Ini Edo tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ̀yìn rẹ̀ ṣe rí, kì í ṣe bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí sí o. Kò dàbí pé èèyàn tún dàgbà sí i lẹ́yìn ni pé ìdí ẹ̀ kọ̀ tún yọ sí i ni. Liposuction Ọlọ́run máa gbà wá ọ lọ́wọ́ ká fẹ́ ṣe surgery kó wá lọ di nǹkan míì o. Ọlọ́run ní jẹ́ ká bọ́jọ́ ọlọ́jọ́ lọ o. Àmín àmín àṣẹ. Gbajúmọ̀ olóṣèré Chief Femi Branch, àwọn ló ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ wípé olóṣèré kò ní ìlànà kan láti máa múra, nítorí pé lórí ẹ̀rọ ayélujára wọn jáde, wọ́n dẹ̀ ṣe àfihàn irun wọn, wọ́n ti tint irun wọn sí bí gold bí blonde báyìí. A máa wò pé odidi chief, ṣé mọ̀ pé láìpẹ́ lọ́dún tó kọjá wọ́n fún wọn ní oyè jagun chief, wọ́n fún wọn ní jagun Femi Branch. A wò pé odidi chief, odidi jagun ìlú, kí ló dé tí wọ́n tún kọ́lọ̀ irun wọn ní gold. Wọ́n ní pé iṣẹ́ tí wọ́n ń ṣe ni o, pé iṣẹ́ olóṣèré kò sí ìlànà kan tí wọ́n lè fi múra o. Ẹlẹ́rìí olóṣèré kan lè ní tó máa múra bí báyìí, ó máa múra bí báyìí, wọ́n máa wò pé kí ló ń ṣe ẹni yìí àbí kò wà responsible. Wọ́n ní rárá o, pé iṣẹ́ tí wọ́n ń ṣe ni o. Èyí ló wá fẹ́ mú mi lọ sí ibi ìròyìn. Arábìnrin olóṣèré kan tó ń dàgbà bọ̀, Péjú Ajíbóyè àti Gídá Bless, ṣàṣàdé la lọ sí orí ẹ̀rọ ayélujára. Èmi náà lọ sórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ yẹn, akọ̀dédé rí ibi táwọn méjèèjì níbi tí wọ́n ti ń ṣe pákúrúmọ́ nílé ìtura. Tẹ́ bá rí àwòrán yẹn gan, kì í tiẹ̀ ṣàwòrán kọ́ fídíò ni ó ní agbára, níbi tán táwọn méjèèjì ti ń ṣe pákúrúmọ́. Oríṣiríṣi àwọn èèyàn ló ti jáde láti sọ̀rọ̀ pé kí ló dé gan. Láìpẹ́ la wá rí wípé iṣẹ́ ni wọ́n ń ṣe o, àṣé wọ́n mà tiẹ̀ ń ya sinimá lọ́wọ́ ni o. Ìgbà tí fídíò yẹn ṣe máa gbé káàkiri, a wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ wà nínú ilé ìtura pẹ̀lú wọn, kì í ṣe pé àwọn nìkan kọ́ ló wà níbẹ̀. Ta ló wá tiẹ̀ ń ṣe dàrẹ́tọ̀ eré yẹn tán ṣe àfihàn ojú rẹ̀ nínú sinimá yẹn náà ni Títí Jẹ́jẹ́. Ṣùgbọ́n arákùnrin kan tó ń jẹ́ Mr. Kògbérègbè, ó ti jáde láti wá sọ wípé bí dìrẹ́tọ̀ bá ṣe fẹ́ bẹ́ẹ̀ ni sinimá ṣe lè jẹ́. Ó ní for him o, pé èèyàn lè ṣe àfihàn ibi tí ọkọ àti ìyàwó ti ń lájọṣepọ̀ tí wọn dẹ̀ ní fi nǹkan kan hàn. Ó dẹ̀ máa tún àwọn èèyàn tó ń wò wọ́n máa mọ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n director's discretion ni tó lè sọ pé òun bá fẹ́ kàn fi àfihàn gbogbo ẹ̀ hàn, bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe. Gbogbo alódẹ̀ mọ̀ pé Títí Jẹ́jẹ́ jẹ́ olùdarí sinimá kan tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí, tó yẹ pé tó bá fẹ́ depict eré kan, wọ́n máa fẹ́ ṣe àfihàn rẹ̀ tóní. Ṣùgbọ́n kó má gbàgbé wípé ilẹ̀ Yorùbá la wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ti tọ́ka sí arábìnrin Péjú Ajíbóyè pé kí ló dé, ìyàwó ilé mà ní ẹ̀, irú eré báyìí ló ń ṣe. Arábìnrin ti jáde lọ́jọ́ kejì lórí ẹ̀rọ ayélujára láti sọ pé ẹ jọ̀ọ́ o, ẹ fi mí sílẹ̀ o, iṣẹ́ mi ni mò ń ṣe o. Ẹ wo, mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn lórí ẹ̀rọ ayélujára tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí. Ẹ wo, ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin Malik Berry. Berry Bondis, Maliki Berry. Ladies, oh na. You say you want me love to the best time, you tell me say. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa, ètò yín Miliki Express. Mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn orin tá a mú wá fún yín, pàápàá jùlọ tips àti àwọn nǹkan kan bẹ́ ṣe lè ṣe sauna, gbogbo àǹfààní àti àwọn nǹkan tí ò yẹ kẹ́ ṣe tí ẹ bá ń lọ sauna. Ẹ̀yin tí ò bá mọ̀ tẹ́lẹ̀ ẹ ti mọ̀ báyìí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin Máyọ̀kún Fantasy. À ń bọ̀. Ayé mi o. Máyọ̀kún baby o. Sí orí ètò wa, ètò yín Miliki Express. Ṣé mọ̀ wípé lọ́sọ̀ọ̀sẹ̀ mo máa ń fún yín ní àwọn lifestyle tips. Ṣé mọ̀ wípé feedback tèmi náà ń gbọ́, ẹ̀yin náà ń kẹ́kọ̀ọ́ ribiribi níbẹ̀. Lẹ́ni yìí àwọn tips wo ni mo wá mú wá fún yín? Tips nípa courtesy, ìbọ̀wọ̀.
bí èèyàn ṣe lè yẹni sí. Gbogbo wa la mọ̀ wípé ní ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ta ní kì í tẹ̀ ṣọmọ nìkọ́kọ́ àti àwọn àgbàlagbà náà ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ bó ṣe ń báyàn sọ̀rọ̀, bó ṣe ń báyàn ní àjọṣepọ̀ tó péye, bó ṣe ń yẹ́yàn sí, bó ṣe ń bọ̀wọ̀ fún ni. Bá wá fún yín níbí àwọn tips díẹ̀ kan fún ọ̀sẹ̀ yìí. Àkọ́kọ́ ni ìyẹ́nisí. Ṣé mọ̀ wípé tó bá sọ pé èèyàn yẹ́ni sí látàrí pé bóyá lọ́wọ́lọ́wọ́ báyìí mo receive ìpè, mo receive call lórí aago, èèyàn pè mí, mi ò dẹ̀ ráyè gbé call yẹn. Àwọn tó ṣe ìwádìí wọ́n ní kí ló yẹ kí n ṣe o, kí ló yẹ ká ṣe. Tí ẹ bá rí missed call látọ̀dọ̀ ọ̀rẹ́ yín kan tó pè yín, tí ẹ ò dẹ̀ ráyè láti pè padà, ó yẹ kí ẹ ṣe kí ni o, kẹ́ ṣe àtẹ̀jíṣẹ́, kẹ́ fi hàn wípé àwa ti rí call yìí o, ṣùgbọ́n tó bá yá o, táyè bá ti yọ, mo máa pè yín padà. Ìyẹ́nisí lélẹ́yìí jẹ́ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá receive call, ó lè jẹ́ nǹkan pàtàkì, ó lè jẹ́ pé bóyá ọ̀rẹ́ wa kan ló kàn fẹ́ pè wá, bóyá ó fẹ́ fún wa ní information kan tó ṣe pàtàkì nígbà yẹn táwa ò dẹ̀ ráyè gbé. Kí ẹnìyẹn má bàa rò pé bóyá a fojú di òun, bóyá ignore call òun, ẹ jẹ́ kó mọ̀ nípa sending bóyá text message, just a brief one, ká sọ wípé a ò ráyè nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, tó bá yá màá pè yín padà. Ní èkejì ńkọ́, wọ́n ní tí a bá ya owó, ṣé mọ̀ pé ní àkókò tá a wà báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò lè ṣe láì máa ya owó yálà láti ọ̀dọ̀ ẹbí, ará àbí ọ̀rẹ́. Tí ẹ bá ya owó lọ́wọ́ ẹnikẹ́ni, bó ti wù kí owó náà ṣe kéré tó, ìgbàkúgbà tí ẹ bá dá pé ẹ fẹ́ dá owó yìí padà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká gbìyànjú láti mú un ṣẹ. Tó bá wá jẹ́ wípé nǹkan kan wá ṣẹlẹ̀ tó ju agbára wa lọ tá ò lè dá owó yìí padà lákòókò tó tọ́, kí ló yẹ ká tún ṣe o? Ó yẹ kí a lè lọ bá ẹni náà kí a ṣàlàyé fún un pé ẹ jọ̀ọ́ báyìí báyìí ló ṣe ń lọ. Ṣùgbọ́n ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà tó yẹ pé afore, afibiṣọlóore ni wọ́n jẹ́. Tó bá tiẹ̀ ti rí ẹni tó yá wọn lówó báyìí tí wọ́n ti mọ̀ pé ìgbà tó yẹ kán sanwó yẹn ti pé tí wọn ò dẹ̀ lè san, ìgbà yẹn gangan ni wọ́n máa mọ́ lójú, tó máa yín mú sí, tó máa tún sọ̀rọ̀ ibi sí. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Nítorí pé tí a bá ní ìbọ̀wọ̀, tí a dẹ̀ ní ìwà tó tọ́, tá bá ní good courtesy gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, ó yẹ kí a lè dá owó tí a bá jẹ nígbà tí ó tọ́ àti bí ó ti yẹ. Lẹ́ẹ̀kejì nípa yíyá owó yìí, ẹlòmíì wà tó yẹ pé tó bá ti yá owó lọ́wọ́ ènìyàn, wọ́n á ti rí owó yẹn o, ó ti tó àsìkò fún wọn láti dá padà. Bóyá kí tí wá yá owó lọ́wọ́ ọ̀rẹ́ mi báyìí kí wá sọ pé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ máa dá padà. Tí ọ̀sẹ̀ tó bọ̀ wá dé, mo tún wá rí aṣọ kan tí mo fẹ́ràn, màá ní pé aṣọ ìdẹ́ wù mí o, jẹ́ kí n sáré ra aṣọ yìí, ọ̀rẹ́ mi má wọ́rí, ọ̀rẹ́ mi ó lówó, ṣùgbọ́n ó tiẹ̀ lówó, màá dá padà fún tó bá yá, tó bá di ọ̀sẹ̀ méjì. Eléyìí wọ́n ní kì í ṣe ìwà tó dá rárá. Ẹni tó bá ní good courtesy, tó bá mọ̀ bó ṣe ń bọ̀wọ̀ fún ni, tó bá ti yá owó, tó dẹ̀ ti rí owó yìí, má sọ wípé torí mo rí aṣọ kan, orí bàtà kan, ó fẹ́ sáré lóná, tó bá yá wá dá padà. Èyí ò dá rárá, nítorí pé ẹni tó yá ẹ lówó, ó máa jẹ́ inú ẹ̀ ò ní dùn, ó máa wò wípé ṣé mo ti wá ṣe ju agbára mi lọ ni tí mo fi yá ẹni lówó. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́, tí a kò bá ti ní ọkọ̀ ìrìnsẹ̀, tí Ọlọ́run bá ti bùkún fún wa pẹ̀lú mọ́tò àbí kẹ̀kẹ́ àbí alùpùpù, èyí tá ń pè ní bike, tá bá fẹ́ jáde tẹ̀dẹ̀ rí ọ̀rẹ́ yín kan tó ń jáde, wọ́n ní pé tó bá gbé yín ibikíbi tó bá gbé yín dé, tó dẹ̀ ti jẹ́ pé ẹ fẹ́ sọ̀kalẹ̀, kí ló yẹ ká ṣe? Ó yẹ ká mọ̀ bá ṣe ń sọ pé thank you. Eléyìí mo ti rí ni, mo ti ní ọ̀rẹ́ kan tó gbé ẹnìkan lọ́nà, ìgbà tó dẹ̀ débi tó fẹ́ já arábìnrin sí, kò tiẹ̀ mọ̀ rí, ó kàn fún ní help ni. Obìnrin dẹ̀ sọ̀kalẹ̀, ó dẹ̀ ti mọ́tò bám, ó dẹ̀ jáde. Ṣé rí pé kò tọ́? Courtesy, tíyàn bá ní ìbọ̀wọ̀, bíyàn ṣe ń bá ní ṣe, ó yẹ kó lè sọ pé ẹ ṣé o, mo dúpẹ́ o, ẹ ṣé o, mo dúpẹ́ o. Lẹ́ẹ̀kejì náà ńkọ́ nípa ọkọ̀, ẹni tí ò bá ní ọkọ̀, tí ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ti sọ pé a fẹ́ jìjọ lọ síbì kan lọ́la, mo fẹ́ gbé ẹ lọ, ó fẹ́ ṣe yín lóore ni. Tẹ́yìn ẹ̀ tẹ̀tẹ̀dẹ̀ ti dájọ́ pé aago méje o ní ká pàdé ní ibi báyìí báyìí o, ní ojú títì o. Kó ní mọ́tò ti débẹ̀ látago méje, ìwọ gan tó fẹ́ gbé aago mẹ́jọ, ó sì ń pè pé jọ má bínú, mo ń bọ̀. Èyí kò dá rárá, kò ṣó pé ẹni yẹn ní courtesy. Nítorí pé tó bá mọ̀ pé o ní nǹkan, o fẹ́ yá nǹkan ní nǹkan lò, ìwọ gangan kí 7 yẹn gan tó lù,
ìwọ gangan láti débẹ̀ bóyá bí 7:15 or 10 minutes to 7 wá ti débẹ̀ wá ti máa dúró de ẹni tó fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wa ẹ̀yin aráalé ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa mo lérò wípé ẹ ti kọ́ àwọn ẹ̀kọ́ díẹ̀ nípa courtesy bí yàn ṣe lè fún ni ní ìbọ̀wọ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. mo lérò wípé ẹ ti jẹ gbádùn gbogbo àwọn tips tí mo mú wá fún yín lénìí ẹ wo ẹ bá jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin Two Face Two Baba Ọ̀yí à ń bọ̀. Mo lérò wípé ẹ ti jẹ gbádùn àwọn orin lọ́lọ́kanjọ̀kan tí a mú wá fún yín lénìí lórí ètò Miliki Express. Ẹ wo tí ẹ bá jẹ gbádùn gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lénìí ẹ wá darapọ̀ mọ́ wa ní dédé aago ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún ètò Miliki Express nítorí pé ní orí ètò Miliki Express ẹ ti mọ̀ wípé gbogbo àwọn lifestyle tips tá ń fún yín gbogbo àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára gbogbo àwọn health tips gbogbo àwọn tech tips àti gbogbo àwọn ìròyìn ráńpẹ́ tí a máa ń mú wá fún yín tí ẹ ti jẹ̀gbádùn rẹ̀ ní orí ètò Miliki Express lẹ́yìn tuntun ní àǹfààní láti máa jẹ̀gbádùn rẹ̀ orúkọ tèmi ò yí padà Olúwatóyìn Òkí lórúkọ mi tẹ́ bá fẹ́ tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára ẹ lè kàn sí mi lórí Instagram mi Tóyìn Òkí lórí Facebook ńkọ́ Olúwatóyìn Òkí tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa náà lórí ẹ̀rọ ayélujára wa nítorí pé bí a ṣe ń kúrò lórí afẹ́fẹ́ báyìí ẹ lè lọ kàn sí wa ní orí Instagram àti Twitter wa @Orisun TV ní orí Facebook wa ńkọ́ àti YouTube wa Orisun TV lórí website wa náà ńkọ́ www.orisun.tv ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ó dàbọ̀.